Gbogbo ilé orúkọ mi ò yípadà o, ewé ò ló pẹ́ ẹni mọ̀ yóò mọ̀ yìí, kò ní bàjẹ́ fún wa láṣẹ Elédùmarè. Ẹ̀yin àgbàlagbà, mo fẹ́ fi iṣẹ́ kan lẹ̀. Iṣẹ́ tí obìnrin tó bá mọ̀ pé òun ò fẹ́ lóyún, ọmọ bíbí ti sú òun, tàbí tó bá mọ̀ pé inú oṣù bóyá ọdún kan tàbí ọdún méjì ló fẹ́ lò kó fi lóyún padà. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ yẹn lẹ̀ báyìí. Ewé làá lélẹ́yìí, ewé làá, ewé làá ni à ń pè é. Àwọn tó ń pè ní ewé lára, ewé lára, ọ̀ní pupa lélẹ́yìí, pupa lélẹ́yìí, funfun lélẹ́yìí, funfun ni, ẹ rí funfun lélẹ́yìí, pupa lélẹ́yìí. Bọ̀dé bá ṣe máa ń ṣe lélẹ́yìí, ẹ̀yin àgbàlagbà, bá ṣe máa ń ṣiṣẹ́ yẹn lélẹ́yìí, ẹ lọ wá èso ẹ̀, èso ẹ̀ báyìí, ẹ wo èso ẹ̀, mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ni, ṣé rí? Èso ẹ̀ ní, èso ẹ̀ ní, ẹ wá èso yẹn, ẹ wá yọ, ẹ rí síìdì kan nú ẹ̀, ẹ rí síìdì kan máa wà nú kinní yìí, ẹ yọ síìdì yẹn la fẹ́ lò, síìdì yẹn gangan òun ni a fẹ́ lò. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ dá ọmọ bíbí dúró fún ọdún kan àbí oṣù méjì, oṣù mẹ́ta, ẹ lọ yọ síìdì eléyìí, ẹ yọ mẹ́ta péré, tẹ́pọ̀ ọdún mẹ́ta ni, ẹ yọ mẹ́ta lẹ máa yọ. Ẹ wá lọ wá èso wèrèpè, èso wèrèpè. Tẹ́ bá dọ́jà, ẹ sọ pé èso wèrèpè lẹ fẹ́ rà. Ẹ mú òun àti èso wèrèpè, ẹ mú tó pẹ́ ọdún mẹ́ta lẹ fẹ́ lò kẹ́ tó bímọ, tó pẹ́ ọdún mẹ́rin lẹ fẹ́ lò kẹ́ tó bímọ. Ẹ mú ẹyọ mẹ́rin, ẹ mú èso àwèrèpè yẹn, ẹ mú òun náà, ẹyọ mẹ́rin. Kì í ṣe ewé àwèrèpèpè o, kì í ṣe èso àwèrèpèpè o, ewé wèrèpè tó máa ń bu kinní ẹ̀ sí òun lára, tó máa ń jóyàn làlàlà yẹn. Ẹ̀yin àgbàlagbà, tó bá jẹ́ pé ọdún kan lẹ fẹ́ lò, ẹ mú eléyìí kan, èso yẹn ẹ yọ síìdì kan wà nú ẹ̀, síìdì kan wà nú ẹ̀, ẹ yọ. Ẹ wá mú ẹyọ̀kan, ẹ wá mú èso wèrèpè yẹn, ẹyọ̀kan. Tẹ́ bá ti yọ, ẹ̀yin àgbàlagbà, báwo la ṣe fẹ́ ṣe? Oògùn, mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín. Ó ń jẹ́ bí iná, ó ń jẹ́ bí iná, oríṣiríṣi ló dẹ̀ wà. Bá ṣe fẹ́ ṣe lélẹ́yìí, ẹ bá ti yọ èso yẹn, àwọn èso méjì yìí, tó pẹ́ ọdún kan ni, ẹyọ̀kan kan ni o, tó pẹ́ ọdún méjì ni, méjì ni o. Ẹ má ṣe mí gbọ́, ẹ bá lọ mu mẹ́wàá, ọdún mẹ́wàá nìyẹn o, ọdún mẹ́wàá nìyẹn o. Ẹ wá kó sẹ́nu, ẹ wá fi ògógóró fi tì í, ògógóró hot, òun lẹ fẹ́ fi tì í, ẹ fi mí. Ẹ gbé mi hàn kí n jẹ́ o, ẹ má gbé mi ni o. Mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Àìmọye àwọn tí a ti ṣe fún, àìmọye owó tá fi gbà lọ́wọ́ èèyàn fi ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá, a gbọ́dọ̀ máa jẹ àǹfààní àwọn bàbá wa lélẹ́yìí, a gbọ́dọ̀ máa jẹ. Ẹlòmíì wà wọn ò ní fi iṣẹ́ lẹ̀ pé tán, àwa máa ń fi ilẹ̀ tán ni, torí kò sí nǹkan tá a mú wá, kò sí nǹkan tá a máa mú lọ. Mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín. Ẹ̀yin àgbàlagbà, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi share. YouTube channel mi ó ní the subscriber. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe. Fún àwọn tó fẹ́ pè mí, tó fẹ́ contact mi, nọ́mbà mi lélẹ́yìí o. Tó bá jẹ́ pé WhatsApp ni 081 04 73 41 20, 081 04 73 41 20. Tó bá jẹ́ pípé lẹ fẹ́ pè direct, òun náà ń lọ, nọ́mbà yẹn náà ń lọ. Bọ̀ tó jẹ́ pé ẹ pè eléyìí tí ò lọ, ẹ wá pè eléyìí 091 23 52 31